No. Yoruba nation. No. Yoruba nation. Now. Ẹ káàsán gbogbo orílẹ̀-èdè àgbáyé. Mo kí gbogbo Nàìjíríà, mo kí Yorùbá nation, mo kí Kútọ́nù, mo kó Tógò, gbogbo ilé ni mo kí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tó kọ gbogbo ilé tí ilé tó kó ni mo fẹ́ sọ yìí o. Lórí Chief Sunday Adéyẹmọ aka Ìgbòho Òòṣà tí gbogbo àwọn Nàìjíríà lápapọ̀ sọ pé tout àbí area boys àbí diknapper kò ń ṣe diknapper o. Ó ń jà fún ẹ̀tọ́ orílẹ̀-èdè Yorùbá nation ni òun ni gbogbo wa dẹ̀ tẹ̀lé nítorí pé gbogbo wa ìyà tí ń jẹ wá ní Nàìjíríà àrówó jẹun àríṣẹ́ ṣe àrómi mu àrọ́nà gbà òun láti ká wá sọ fún gbogbo wa o kájọ gbìmọ̀ pọ̀ kájọ parapọ̀ tìlẹ́yìn nǹkan kò gbọ́dọ̀ ṣe o. Wọ́n ní wọ́n ti mú sí Kútọ́nù, wọ́n ní wọ́n ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́, wọ́n ní wọ́n ti kó sí lẹ́sẹ̀ lẹ́ni tí ó ṣẹ̀ tí ó rò Fúlàní wà tó ń pa wọ́n ní Gàngán, tó ń pa wọ́n lógùn state, tó ń pa wọ́n ní Nàìjíríà rí kankan ṣe sí nítorí pé Fúlàní ló ṣe olórí wa ń bí ó ti sú wa ẹjọ́ o. Nǹkan kò gbọ́dọ̀ ṣe Sunday Adéyẹmọ aka Ìgbòho. Gbogbo àwa tá à ń tẹ̀lé Yorùbá ni wá, òun dẹ̀ lólórí wa. Ẹ̀yin Kútọ́nù mo bẹ̀ yín ẹ má rìlíìsì ẹ̀ fún Nàìjíríà nítorí pé tí Ìlàbíọ́lá mu tó fi ṣe kí ni tó fi bí aṣọ tí Ìlàbíọ́lá mu tó fi ṣe kí ni Awólọ́wọ̀ àwọn ti mẹ́wọ̀n tó fi ṣe kí ni ẹjọ́ àkókò ti tó tá a fẹ́ gbára wa lẹ̀. Wọ́n ti po tí Sunday Adéyẹmọ náà lẹ̀ sí Nàìjíríà o. Wọ́n ti fi abẹ́rẹ́ ikú ẹ̀ náà lọ síbẹ̀. Ẹ má rìlíìsì ẹjọ́ ẹ̀yin Kútọ́nù ẹ má rìlíìsì ẹ̀ rìlíìsì ẹ̀ sí Germany ẹ rìlíìsì ẹ̀ síbi tó bá ti wù ṣùgbọ́n Nàìjíríà ẹ má rìlíìsì ẹ̀ síbẹ̀ o. Kò ṣe rí àbọ̀ èsì o. Ẹrù tó ní wọ́n kó nínú ilé ẹ̀ 2013 lọ́tí máa ń rọ̀bà tó ní ẹ lọ ṣẹ́ẹ̀kì fídíò ẹ lọ gọ́gùn ẹ̀ káàkiri ẹ má rí ẹjọ́ ẹ̀yin olóyè wa ẹ bá wa tì wọ́n lẹ́yìn o. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà òfin sọ̀daràn o. Ó ń jà fẹ́ tọ́ ọmọ Yorùbá ni o. Gbogbo àgbáyé akéèpé yín ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde lórí ọ̀rọ̀ Òòṣà Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí Nàìjíríà ó pa o. Ó ń jà fẹ́ tọ́ wa ni o. Ó ń jà fẹ́ tọ́ ọmọ Yorùbá. Akéèpé yín báyìí ẹ̀yin gbogbo àgbáyé ẹ dìde nítorí ọ̀rọ̀ Sunday Igboho. Ẹ jọ̀ọ́ akéèpé yín o torí ìjọba Nàìjíríà ń wo Boko Haram. Wọ́n mọ bí tí Boko Haram wà. Wọ́n ò lọ ká Boko Haram mọ́lé. Ẹ wá gbébọn lóru ọjọ́ kan. Ẹ lọ ká Sunday Igboho mọ́lé. Ẹ kó bọ́ lọ́bẹ̀. Ẹ lóhun lórí ìbọn. Ṣé ó yẹ kí ìjọba rere kó máa lọ káyàn mọ́lé lórí ìjọba rere? Ìjọba apààyàn la ní. Ìjọba olè. Ìjọba olórí burúkú la ní. Ẹ jọ̀ọ́ gbogbo àgbáyé ẹ jọ̀wọ́ o. Ẹ bá ọ̀dà Sunday ọmọ Adéyẹmọ lẹ́ o. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ẹ jọ̀ọ́ Kòtónù fẹ́ bá sọ̀rọ̀. Kòtónù Benin Republic fẹ́ bá sọ̀rọ̀ nítorí pé olóyè Chief Sunday Igboho kì í ṣe apààyàn, kì í ṣe adàlúrú, kì í ṣe olè, kì í ṣe bandit, kì í ṣe Fúlàní dáwọ́dáwọ́ pàyàpàyàn. Ìjọba Nàìjíríà wọ́n mọ ibi tí bandit wà wọ́n mú wọn, wọ́n mọ ibi tí Boko Haram wà wọ́n lọ mú wọn. Wọ́n wá lọ ní aago 2 òru sílẹ̀ Sunday Igboho wọ́n lọ kó bọ̀ sílé ẹ̀. Wọ́n ní apààyàn ni, wọ́n ní àdàlúrú ni, wọ́n tún pààyàn sínú èyí tó ké káṣí wọn bá tù. Gbogbo CCTV kámẹ́rà tó wà bẹ́ẹ̀ ọyọ́ lọ wọ́n bàjẹ́ ọkọ̀ passport àwọn kò lọ ẹ̀. Wọ́n wá lọ mú Kòtónù wá mú Sunday Igboho wọ́n wá lọ sọ fún Kòtónù pé kó rìlísẹ̀ fáwọn. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ Kòtónù o, mo bẹ̀ Tógò o, mo bẹ̀ Benin o, ẹ má rìlísẹ̀ fún Nàìjíríà o. Nítorí pé ẹ má rìlísẹ̀ fún Nàìjíríà tí ìlọ fi pàdé ọlá o. Awólọ́wọ̀ wọ́n ti wọlé ni o. Abẹ́rẹ́ tó yẹ kú olóyè Chief Sunday Igboho ti wà lẹ̀ o. Ẹ jọ̀ọ́ àfẹ́kọ́gun lábẹ́rẹ́ o. Àfẹ́kọ́gun ìjọba Benin ẹ má rìlísì ẹ jọ̀ọ́ ẹjọ́ kí ọlọ́wọ́ ẹ má rìlísì sí Nàìjíríà o. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation.
wọ́n ti mú abẹ́rẹ́ sílẹ̀ náà wọ́n ti pa gbogbo formation àárọ̀ ti gbọ́ wọ́n plan ni o ìyàlẹ̀ tó fún wọn fún ọlọ́pàá lọ́pàá tó ti bẹ̀rù tó fi yọjú ẹjọ́ bẹ̀yìn gbogbo ìjà tó bá wù yín ẹ fún wọn tí bí wọ́n bá lè ti wù yín ẹ rìlíìsì àti Germany ẹ rìlíìsì àti Togo ẹ rìlíìsì àti Ghana bẹ̀rẹ̀ Nàìjíríà ẹ bá rìlíìsì ẹ o ẹjọ́ tó lọ lọ́wọ́ bẹ̀yìn o abẹ̀yìn àwọn làwọn ń tẹ̀lé òun lára gbà fún òun láti dàgbára kọ́ṣọ́ tá a gbójúlé lásìkò yìí òun ni mẹsáyà wa ọmọ ẹgbẹ́ báyìí náà ṣe wà lọ́wọ́ yẹn náà gbogbo ọ̀rọ̀ rẹ̀ rí àwọn ọkọ̀ parọ́ mọ́ wa ni ọlọ́gbà wa náà báyìí o gbogbo Fúlàní tó pa wá tó jí wa gbé tó jẹ́ ọ̀yà ọlọ́gbà wa náà báyìí o ọdún tó ní gbogbo ẹ̀ṣẹ̀ dídé ọdún gbogbo wa wọn láti jáde wá sí kóòtù níjọ́ kìíní àná lọ gbé wá sí kóòtù gbogbo ara wa ń bẹ̀ ẹ jọ èkó ṣe yọ burúkú o òyìn burúkú kọ́ jọ gbogbo ẹ̀ṣẹ̀ dídé abẹ́ ọgbọ́nlé ẹjọ́ tó lọ́wọ́ Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Yorùbá nation ẹ jọ̀ọ́ mo fi àsìkò ibẹ̀ gbogbo orílẹ̀-èdè tó wà káàkiri gbogbo àgbáńlẹ̀ ayé mo bẹ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ jẹ́ lawyers ẹ̀yin justice ẹ jọ̀ọ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ní Nàìjíríà àwa tá a jẹ́ obìnrin ó ti sú wa àwọn ọkọ wa ti sá tán kúrò ní ilé o àwọn ọmọ wo lè lọ skul o bá a ṣe ń jẹun tẹ́lẹ̀ kò dà bẹ́ẹ̀ mọ́ o gbogbo obìnrin ti dáṣẹ́wó tán o ẹ ṣàánú wa o à ń sọ eléyìí láti fi mọ bí ara ṣe ní wá tó lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí àwọn ọmọ wa tó jẹ́ ọmọ ọdún 4 ọmọ ọdún 5 tó bá ń sọ wípé mọ́mì ẹ jẹ́ ká sá kúrò nílùú bóyá ká máa lọ sí Benin bóyá ká máa lọ sí Canada níbi tí wọn ò lè fún wa físà ní kíákíá ẹjọ́ ara ni wá inú oven ni wọ́n kó wa sí a gbọ́dọ̀ sọ̀rọ̀ o ìjọba tó wà níta nísìn ìjọba tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ ni o ṣùgbọ́n tó bá wá kọ̀ tí wọ́n bá wá gbọ́ táwọn abiyamọ obìnrin tó bá dìde sí wọn kó máa padà ṣẹlẹ̀ o ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ tẹ́mi fẹ́ bẹ̀ orílẹ̀-èdè Kútọ́nù ẹ̀yin náà kọ́kọ́ wo ara tí Buhari fi yín dáná gbogbo bí tẹ́ ti lọ gba lónìí tẹ́ fi kó ọjà jọ sínú ṣọ́ọ̀bù yín lónìí mélòó lẹ rí dá padà ń bẹ̀ ẹ rí dá padà torí Yorùbá ló ń patronize yín tó ń bá yín rajà ẹ owó yẹn dá padà owó tẹ́ fi boost orílẹ̀-èdè yín Nàìjíríà ni most ti ń wọlé ìjọ wo lẹ ti owó yẹn fi boost orílẹ̀-èdè yín ó dẹ̀ ti sọ pé bẹ́ẹ̀ ṣe gba Sunday Igboho sọ́dọ̀ òun máa wá bọ́ǹbù gbogbo Kútọ́nù ẹ̀yin náà yẹ kí security yín ẹ jẹ́ kó tight ẹ má ṣílẹ̀kùn rárá fún anybody torí ìjọba Buhari àtàwọn ìsọ̀ǹgbẹ ẹ̀ agagagagaga grandpa Lai Muhammed wọ́n parọ́ kú gbogbo meeting tí wọ́n ṣe lábẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ń jáde o ẹjọ́ nítorí Ọlọ́run Tinubu lè pè yẹn má dá lóhùn o ó lè ní kẹrin ní sí Sunday Igboho fóun o wọ́n máa pa ni o ẹ má dá lóhùn o wọ́n gbowó fún Sunday Sunday Igboho gbowó lọ́wọ́ wọn o gbogbo nǹkan ló ṣe fún tí ò gbà o aláàánú mẹ̀kúnnù ni o wọ́n wọlé wọ́n rèpò obìnrin lójú ọkọ ẹ̀ wọ́n tún ní kọ́kọ́ máa fi atẹ́gùn sí lára ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa orílẹ̀-èdè yìí ti sú wa a fẹ́ jẹ́ Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹyẹ àwọn kó wá ti sá lọ sí Amẹ́ríkà wọ́n ti sá lọ Canada wọ́n ti sá lọ Kútọ́nù wọ́n wà ní Ghana ojoojúmọ́ tá a bá máa wọn sọ̀rọ̀ lórí fóònù náà máa lára ní àwọn náà bí táwọn náà wá ohun àwọn káwọn wá sílé ẹ jọ̀ọ́ ẹ fún wa níjọba Yorùbá o ẹ pín wa o Yorùbá làwa fẹ́ o Yorùbá làwa dìbò fún o 2023 àwọn ò sí láàrin Yorùbá o tó bá wá kọ̀ tó bá wá sọ pé àwọn ò ní pín Yorùbá èmi máa dá dúró lé mi máa pín ilé mi máa wá skul fọmọ mi nínú ilé mi máa máa wọ oúnjẹ tọmọ mi máa jẹ nínú ilé mi lórí orílẹ̀-èdè Nàìjíríà ti sú mi inú ìnira lèèyàn ń gbé àlè wọṣọ tó wù wá bọ́sikọ̀rọ̀ là ń lọ́ra lọ́jà àtò wọṣọ tútù àwọn ọmọ àwọn politician ni wọ́n wọṣọ tútù o àwọn ọmọ wọn ni wọ́n ń kàwé níbi tó dáa o ibi táwọn ọmọ wa ti ń kàwé wọ́n máa gbé ìwé sórí ẹsẹ̀ wọ́n máa kọ́ ni o wọn ò lè kọ̀wé lórí desk bí àwọn ọmọ kọmíṣánná o gbogbo wọn kó àwọn ọmọ wọn kó wọn lọ sí ìlú òyìnbó àwọn táwa míbà wọ́n fi wá sínú kúlà àwọn ọmọ máa wà nù skul wọ́n máa bẹ̀rẹ̀ pé Fúlàní kó máa lùbọ̀ ẹ wọ àwọn skul tó wà lágbègbè wa níbà yìí nítorí pé a jẹ́ ọmọ nítorí pé ó jẹ́ nu oko la wà wọ́n kó màálù wá sínú skul yẹn lójoojúmọ́ wọ́n wá fi dẹ̀rù bá àwọn ọmọ yẹn àwọn ọmọ ò lè lọ skul mọ́ báyìí wọ́n ti skul yẹn pa láti bí oṣù méjì ẹ ṣàánú wa ìjọba Nàìjíríà ò dá o ìjọba Nàìjíríà ò dá o ọmọ kékeré ń pariwo ẹ bá wa ṣẹ́ǹjì pírẹ́sídẹ́ǹtì àgbàlagbà ń pariwo ẹ bá wa ṣẹ́ǹjì pírẹ́sídẹ́ǹtì ẹjọ́ bò lẹ́yìn bàbá wa lórílẹ̀‐èdè ẹ dìde sílẹ̀ lọ́wọ́ wa ibo lẹ́yìn ọba wa ẹ dìde sílẹ̀ lọ́wọ́ wa ìnira ìpọ̀ ju ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ bá wa dá Sunday Igboho sílẹ̀ o ẹ má
nàìjíríà o àfìgbà tó bá di yorùbá nation ní kẹ́ tó jẹ́ ó máa bọ̀ nílé tí ò bá ti di yorùbá nation ẹ bá wa dá padà sí Germany ọmọ Germany náà ni o Germany ẹ má wò lọ kí ẹ máa jọmọ yìí o gbogbo orílẹ̀-èdè tí Sunday bá ní citizenship sí ẹ má wò lọ kí ẹ máa jẹ́ o ẹ jọ nítorí ọlọ́run o gbogbo èèyàn là ń pè o ẹ dìde sí lọ́wọ́ wa o ẹ dìde o ẹ dìde o. yorùbá nation yorùbá nation ẹ jọ à ń bẹ gbogbo orílẹ̀-èdè Republic of Benin kọ́ bá a ṣí ọ̀gá títí wá sílẹ̀.